ẹ̀yin èèyàn lórí àìsàn jẹjẹrẹ èyí tí ó kọlu gbajúgbajà òṣèré tíátà nni tá a mọ̀ sí Alhaji Taiwo Hassan tí gbogbo wa mọ̀ sí Ògògó, lẹ́yìn tí àwọn ọmọ wọn jáde láti kéde ìròyìn àìsàn tó kọlu bàbá wọn yìí, táwọn èèyàn ń jáde èyí tí àwọn ọmọ wọn ṣàlàyé pé àwọn ò fẹ́ owó, àwọn kò fẹ́ ẹni tí ó bá mọ̀ nípa àìsàn jẹjẹrẹ yìí, nǹkan táwọn lè lò bóyá ní ti tòyìnbó ni tàbí tìbílẹ̀ ti àwọn àṣàlẹ̀ Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá náà ló ti jáde, ọ̀pọ̀ àwọn oníṣègùn òyìnbó ni wọ́n ti jáde, ọ̀pọ̀ àwọn oníṣègùn ìbílẹ̀ àwọn náà ti jáde. Ẹni tó jẹ́ incoming governor ìpínlẹ̀ Ògùn tá a mọ̀ sí Yayi, òun náà ṣe gudugudu méje yàyà mẹ́fà lórí òṣèré onítíátà Ògògó yìí o. Àwọn àáfàá mìíràn tiẹ̀ jáde láti gbé ogún ilẹ̀ Yorùbá ti ìbílẹ̀ jáde láti gbé fún Ògògó ọmọ Kúlódò. Tí gbajúgbajà onítíátà Alhaji Taiwo Hassan Ògògó náà ti jáde láti sọ̀rọ̀ láti dúpẹ́ lọ́wọ́ gbogbo ènìyàn pátá, àwọn tí wọ́n jáde láti ṣe ìrànlọ́wọ́ fún wọn o. Àáfàá Akéwúgba Gold náà ti wá jáde tán o lórí ọ̀rọ̀ àìsàn jẹjẹrẹ èyí tó kọlu òṣèré onítíátà yìí. Ẹ̀yin èèyàn, ẹ wá gbọ́ ohun tí àáfàá Akéwúgba Gold sọ lórí ọ̀rọ̀ Ògògó, lórí ọ̀rọ̀ Yayi, lórí ọ̀rọ̀ àìsàn jẹjẹrẹ èyí tó kọlu gbajúgbajà onítíátà yìí Alhaji Taiwo Hassan tí gbogbo ayé mọ̀ sí Ògògó. Ẹ̀yin èèyàn, ẹ farabalẹ̀ kẹ́ ẹ wá gbọ́ pẹrẹpẹrẹ ọ̀rọ̀ èyí tí àáfàá Akéwúgba Gold tí wọ́n tú kalẹ̀ yìí o. Ẹ̀yin ará alẹ́, ẹ má gbàgbé, ẹ máa bá wa subscribe sórí ìkànnì yìí. Ẹ dákun, ẹ máa bá wa pín fọ́nrán yìí, ẹ jẹ́ kí fọ́nrán yìí kí ó rìn dáadáa o. Ẹ̀yin èèyàn, ẹ gbọ́ ohun tí àáfàá Akéwúgba Gold sọ lórí ọ̀rọ̀ àìsàn jẹjẹrẹ tó kọlu gbajúgbajà onítíátà Taiwo Hassan Ògògó o. Ẹ̀yin ará alẹ́, gbogbo ohun tí ẹ̀yin náà bá rò lórí ọ̀rọ̀ tí àáfàá yìí bá sọ, gbogbo ohun tí ẹ bá rò pátápátá, ẹ máa bá wa fi sí abala comment section. ní jẹ́ ènìyàn tẹ́nìyàn bá dàgbà láyé tó bá darúgbó, wà á rí pé ó bẹ̀rẹ̀ sí ní wíìkì, wà á rí pé awọ ara rẹ̀ bẹ̀rẹ̀ sí ní irun jọ, gbogbo nǹkan ara rẹ̀ mọ́nú amẹ́rẹ́wò náà kí sẹ́kọ̀ọ́ fi lọ́kọ̀lẹ̀ pẹ̀lú ẹ̀mí ẹ̀ bá gùn láyé, àwọn nǹkan rẹ̀ ọmọ dínkù díẹ̀ díẹ̀, sẹ́ẹ̀lì ẹ̀dá ní dínkù, bí sẹ́ẹ̀lì bá ti ń kú ẹ̀dá ọmọ kú lọ díẹ̀ díẹ̀, ẹ̀dá ọmọ gbó, àwọn sẹ́ẹ̀lì orúnkún ọmọ kú lọ, orúnkún ọmọ ró, àwọn sẹ́ẹ̀lì ẹ̀yìn ọmọ kú lọ, ẹ̀yìn onílẹ̀ dìde nàró mọ́, sẹ́ẹ̀lì ní jẹ́ ènìyàn, the same cell ti ń kú lọ tá a fi ń kú, bẹ́ẹ̀ ni ẹ bá fẹ́ kú sẹ́ẹ̀lì ní ọmọ reduce, sẹ́ẹ̀lì ní ọmọ reduce, tó bá fẹ́ dàdánwò the same cell náà ni ó wà overgrow, ibi tí mílíọ̀nù wáyọ̀ kásá dédé di bílíọ̀nù lọ́sàn-án tó bá ti di bẹ́ẹ̀ kánsà dé nìyẹn, ìnira dé nìyẹn, lànàbí wa sọ yìí pé ìdá sọ́lá tí bá sí ẹran kékèké tó bá ti dá jásádó kù lù gbogbo ara pátá ló ti dá, àmọ́ tí díẹ̀ lára rẹ̀ bá bàjẹ́ ìsinmi ọkàlì gbogbo ara. àìní àìsàn tí ń pa àwọn èèyàn jù láyé lónìí kánsà jẹ́ kan, oríṣi kánsà tó wà ó lé ní 100, ọ̀tọ̀ ní colon cancer, ọ̀tọ̀ ní anus cancer, ọ̀tọ̀ ní cervical cancer, ọ̀tọ̀ ní oríṣiríṣi, ọ̀tọ̀ ní ti prostate cancer. àwọn tí ń dà tí ń lùgbàdì rẹ̀ jù láyé àwọn Amẹ́ríkà àtàwọn black African ló jẹ́ pé Áfíríkà pọ̀ jù nínú àwọn tí kìíní yìí ń ṣe oríṣiríṣi ní ti ń jẹ́ cancer tó bá dé ara èèyàn ó tọ̀ wọ́n gbàgbé Ọlọ́run bẹ́ẹ̀, ìnira burúkú ní ti ń jẹ́ cancer, ìrora burúkú ní ti ń jẹ́ cancer, àgbákò àdánwò ní ti ń jẹ́ cancer, gbogbo àwa tí ò tí mú Ọlọ́run tẹ̀síwá ni. àmọ́ o ta ló wá bọ́ lọ́wọ́ cancer kò tí ì yé ẹnìkan, ìjọba ayé gan ọmọgbọ́n tí wọ́n á dá sí, gbogbo dókítà ayé wọ́n doríkodò wọ́n ṣàtúnṣe ni wọ́n ti mọ nǹkan tó sọ pé pátápátá, àmọ́ àwọn nǹkan tó lè prevent ẹ̀ bẹ́ẹ̀ ló bá tán. ọmọ ìyá mi máa ń yẹ ẹni tí cancer mú cancer yìí máa ń sọ ọ̀yàn di ẹran tí wọ́n máa kọ bí ìgbà wọn kọ ẹran ni, wọ́n gé ọ̀yàn ẹlòmíì, wọ́n gé ọ̀yàn àkọ́kọ́ wọ́n ní cancer ni, ó tó débi ọ̀yàn ẹlẹ́ẹ̀kejì mọ́tò ó tó débi ọwọ́ mọ́gẹ́ ó débi ẹlẹ́ẹ̀kejì ló fi jẹ́ pé type 4 ibẹ̀ ni ó ti ní dangerous ẹ̀ ló ti bẹ̀rẹ̀, ó ti ń fọ́n ká lọ síbi organ nìyẹn, nígbà tó jẹ́ pé àwọn sẹ́ẹ̀sì yẹn ìrìn kò ní omi yẹn rìn kanra wọn ní, tí wọ́n bá tètè stop ẹ̀ Ọlọ́run lè pé kó má lọ mọ́, àdánwò gbá ni Ọlọ́run fi ṣe wá ni. Alhaji Ògògó tó ṣe àtàìmọye èèyàn tí ń bẹ lórí ẹ̀ lọ́wọ́ Ọlọ́run kó bá fún wọn lálàáfíà. ọba ńlá lọ́lọ́run, gbogbo alágbára ayé ẹyẹ ta Ọlọ́run láyà, tọ́lọ́run lágbára tọ́lọ́run lágbára ipò kíkó tẹ́ẹ̀dá lè wà tọ́lọ́run lágbára. tó bá wá rí bẹ́ẹ̀ bá ṣe wá sọ ọ̀lọ́ta sọ́bọ̀ Ọlọ́run ti sọ fún wa nínú Al-Qur'an, Ọlọ́run ní a'udhu billahi minash shaitonir rajim bismillahir rahmanir rahim wala nabluwannakum bishay'in minal khawfi, Ọlọ́run ní màmá dán yín wò ìpayà má dẹ́ṣẹ̀ dání gbà wa nafsin minal amwali wal anfusi wath thamarat. èmi Ọlọ́run máa di owó ẹ̀dá kù ìlú lóní tí ń jọ ẹ lójú tó ń ta Ọlọ́run láyà, àwọn àìsàn kan bẹ tọ́lọ́run bá dẹ́ sí multi-billionaire yóò tí olùsí kọ́tọ́ kò láyé kódà yóò tọrọ bá àkàn. gbogbo ẹni tí ta Ọlọ́run láyà tí ṣèkà tí sàbúrú tí òun sí òun ṣe nù wà láwà fáfún ẹ̀kọ́ bá òun ọ̀bẹ̀rù tí ó tẹ̀yìn jáde káì bẹ́ẹ̀ dọ́gba máa tẹ̀yìn jáde tí ọba sí Ọlọ́run tó sànù kanú wa kò ní àìsàn ọkàn tó ṣe ń jọ sí gbogbo owó tó ní bí bọ́ọ̀lù lè kọ́fà ìjọba àgbáyé àti ìjọba Nàìjíríà ní ọmọ bàdá sí àwọn ní ọmọ gbà sílẹ̀ àwọn àìsàn kan bẹ láyé tó bá ti mú yàn tí ìbá sẹni tó lówó lọ́wọ́ kámọ bẹ lọ́nà lóko tó bá wá lówó náà kámọ ṣàdúrà lóko, àwọn àìsàn kan bẹ tó kọjá owó, àwọn àdánwò tó kọjá owó pọ̀ láyé yẹ́sẹ̀ fàárí yé gbéraga, tí kánsà bá mú yàn tí ò bá sọ ẹbí ẹ̀dọ́ lò sí, tí ò bá sọ wọ́n di ẹni tí ò ní nǹkan kan mọ́ yóò sì sọ wọ́n di ẹni tí ó sàgbé kan àfẹ́ni Ọlọ́run bá sànú lókun, àmẹ́ni ọba jẹ́ ni Ọlọ́run ẹ̀kọ́ mẹ́ta níbẹ̀ lára sílẹ̀, mo á dá mi ẹ lọ ṣe rere, ẹ lọ níwàre, ẹ lọ ṣe rere,
Ànábì ní inna Allaha fi awni abdi ma dama abdu fi awni akhihi. Ọlọ́run ní fi èèyàn sílẹ̀ ẹni tóun náà máa ń ṣàánú Ọlọ́run jẹ́ fi sílẹ̀. Èló ni Táíwò Hasan pàbí tíátà tí ọkà bá tó dé. Ọlọ́run ara yáyì sí. Ọlọ́run fi jẹ́rìí ẹ̀ pé ẹni ire ni ọ́, mi ò ní fi ọ́lẹ̀ níwọ̀ nìkan. Ọlọ́run náà yáyì sí. Ẹ̀kọ́ àkọ́kọ́ nìyẹn. Ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì. Kódà bó bá wà nínú àkọọ́lẹ̀ pé yáyì ọwọ́ lẹ́wọ̀ tẹ́lẹ̀ eléyìí tó ṣe yí wà nù kan tí ó ràn lọ́wọ́ dókè. Torí ẹni ayé ń fẹ́ lọ ràn lọ́wọ́, ẹni ayé ń fẹ́ ló gbé sókè, ó ń bọ̀ lórí ẹ̀. Ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta tó wà níbẹ̀ ni pé kò sí ẹni tó lè fọwọ́ sọ̀yà pé òun ò lè ní problem tó bá dọ̀la. Wàkàmí sọ yìí mọ́dà mi ń kárí latin mélòó lẹni tó lálàáfíà tó lè gbá ògiri lẹ́sẹ̀ tẹ́kẹ̀sà dédé gbọ́ pé ó kú pí lẹ́ẹ̀kan náà bí iná jango wàkàmí sẹ́kì mi àṣàyí náà mi náà dá mélòó wá ní ẹni tí ó sick tó ṣàìsàn tí ó bá padà tó wá lọ ẹ̀mẹ́yẹ gbẹ̀rún ọdún láyé gbogbo ẹni ó ti ṣe mistake tí wọ́n lọ tú fọ́ rẹ̀ fake lórí internet òun ní ọ̀bàdà jàkàrà àwọn kan yìí àmọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọmọ ìyá mi ọmọ ènìyàn ẹjẹ́ àṣẹ pẹ̀lẹ́ Ọlọ́run nìkan lọ́ba alágbára àwọn tí ń prevent cancer ó pọ̀ ìmọ̀ràn tí mo ní fún Alhaji Táíwò Hasan gbogbo àkọ́kọ́ ìmọ̀ràn wọ́n fi Ọlọ́run sílẹ̀ lásìkò ṣòro má jẹ́ kí ìṣòro yọ sọ ẹdẹni tí ó tako ìmánì tí ń bẹ lára ẹ o ẹni Ọlọ́run bá kádàrá pé yọgbàyé ẹni Ọlọ́run bá kádàrá pé ọ̀run níbọ̀ ń tọ̀ wọ́n lọ èmi ti rí ẹni ńlá kan rí tó jẹni tí ìgbàgbọ́ rẹ̀ jinlẹ̀ nínú Islam àdánwò dé lọ́sìkì àwọn ọmọ dààmú ìgbẹ̀yìn àwọn ọmọ babaláwo gbé lọ bìkan wọ́n gbé lọ bẹ̀ ibẹ̀ lọ́mọ kú sí lóòótọ́ ní kírun àmọ́ bẹ́ẹ̀ ló padà tán sí èébù yẹn ò tán lára ẹ̀ ilẹ̀ dáfi gbọ́dọ̀ wà careful gbogbo miracle yàrá ń di àwà careful ẹ̀yẹ bí ògògó ẹni ọ̀nà tó straight ọ̀nà medical doctor tẹ́ ẹ bá gba ọ̀nà abba ẹ má gba ọ̀nà abba tí ó kò nira báyìí àwọn abba kan bẹ tí mo ti rí tẹ́mi náà trust pé àwọn àfa tí wọ́n máa ń ṣe dáadáa làwọn eléyìí àmọ́ ẹ fọpọlọ sí ẹ fi làákàyè sí ògògó Ọlọ́run ò ní pa ẹ́ àmọ́ fọ̀rọ̀ rẹ ti sọ́dọ̀ Ọlọ́run dáìlì ayá mi tẹ́ fáwọn mọ́ tẹ̀ ṣá o wà tí ibùdó fún sáà ìdá àkàmọ́ lè kọ́ wàlá tẹ́jì sá lè yá tíṣà ti làyálé fama lè àwa dìfì dùníyà bàkà wákùn rọ̀jùlán alálẹ̀ àwa lè jálè tán wàsí màtúkà sàmàtúwà lè wà fáwọ́ wàsí màtúkà sàmàtú. dáìlì ayé mi tẹ́fọ́ alúmọ̀ tẹ̀sán fọjú ayé sílẹ̀ gbogbo tí kádàrá bá gbédé fi sílẹ̀ tẹ́fọ́ alúmọ̀ tẹ̀sán jẹ́ kádàrá ó gbé tó bu wá bí Ọlọ́run tí bọ́bá wọ Ọlọ́run tọ́lọ́run bá gbà bọ́lọ́run bá tó lóhun gbà wà tí ibùdó fún sáà ìdá àkàmọ́ lè kọ́ ọ̀dọ́. túra rẹ̀ nú lórí èyíkéyìí ẹjọ́ tọ́lọ́run bá gbé wa wà látẹ̀jì sá lè àdìsá ti ìlàyà àwọn ìṣẹ̀lẹ̀ ayé tó burú mọ́jọ́ sọ ẹ̀dọ́dọ́ mọ́jẹ́ sọ ìṣẹ̀lẹ̀ ayé tó burú mọ́jọ́ sọ ọ̀dọ́ta Ọlọ́run fàmálíà wá dé fi júnìyà àbàkọ́ kò sí ní tó ṣẹlẹ̀ láyé tí ò ní tánjọ́ kan bí nǹkan yẹn ò bá tán ẹ̀dá ọ̀tán nú ẹ̀ tàbí kò náà tán kẹ̀dà tó tán ọ̀kan ni ó ṣẹlẹ̀ wà kún rọ́jù láhùn alálẹ̀ àwa àlìjálídàn jẹni tí ó jẹ akínbáyé ṣe mọ́ ọlákin nígbà tí nǹkan kan ṣe wà sí màtúkà sàmàtúwà lè wà fáwọ́ wàsímàtúkà sàmàtú. Ọlọ́run dákun mọ́tàn náà àdánwò Táíwò Hasan gbogbo sàtì àdákun mọ́tàn ti ìbànújẹ́ sílẹ̀ Hasan ní látò kéde lẹ̀ ọ̀lẹ́ ni wá ìwọ lálágbára ìwọ lálágbára ọ̀lẹ́ ni wá ìwọ lálágbára Ọlọ́run dákun mọ́tàn náà àdánwò sàtì àdákun mọ́tàn ti ìbànújẹ́ sílẹ̀ Hasan ní látò kéde lẹ̀ ọ̀lẹ́ ni wá. Kí ni wọ́n pè ní kánsà àdánwò látọ̀dọ̀ Ọlọ́run ní ọ̀nà mẹ́ta nígbà wo ayé ẹ̀dá àwọn kan bẹ kádàrá ló gbé wa àwọn èèyàn wa òun lọ́wọ́ wọn àwọn kan bẹ àfọwọ́fà ló gbé wa àwọn kan bẹ ọ̀nà àtijọ́ àtimú ni wọ́n bá débẹ̀ tó fi mú wọn oríṣi kánsà ti bẹ láyé ó lé lọ́ndrẹ́d kódà wọ́n fẹ́ mọ̀ iye òǹkà kánsà ti bẹ láyé mọ́ àwọn kan bẹ nínú àwọn tí kánsà mú tó jẹ́ wípé àìsàn hepatitis B ńlọgbẹdẹ kódà a máa tara ara àwọn àfọwọ́fà ara kánsà ẹni tí mutí ń fa kánsà lẹ́sẹ̀ ẹni tí ń fa gbó ẹni tí ń fa dírọ́ọ̀gì ẹni tí ń fa sìgá ẹni tí ń dúró bí wọ́n ti èéfín tí wọ́n ti ń dáná ilẹ̀ tí wọ́n ti èéfín mọ́tò ẹni tí ń dúró ń bẹ̀ ó lè kó ẹni tí ń ṣiṣẹ́ láwọn indọ́sì ńláńlá tí wọ́n ti ń lo kẹ́míkà oríṣiríṣi ó lè kó kódà body cream táwọn obìnrin fi ń bóra tí wọ́n fi ń bleach ń fa kánsà pàápàá jùlọ tó bá ti ní hydroquinone tó dẹ̀ ní mercury nínú kò sí ọgbọ́n tó ń tọ̀hún bí dásì yóò ní skin cancer kó tó jáde láyé ìnira kánsà ọkọjá kan mú ọ̀bẹ kan máa dún gbé yẹn kánsà ìsọ àyànjẹ ni wọ́n máa kún bí ẹran ni wọ́n á gé ọyàn ẹlòmíì wọ́n á gé ẹsẹ̀ ẹlòmíì wọ́n á ilaha illallah nǹkan ńlá ni àmẹ́ni Ọlọ́run bá kó yọ kò sí ẹni ó lè sọ pé kó kú bẹ̀ àwọn kan ti wá tó ti ṣe wọn tọ́nà sí fà wọn bẹ̀ tọ́nà fà wọn yọ àwọn ìbá kájà ládé lára ẹni ultraviolet ray kánsà máa bá oòrùn tí ń bẹ ní sánmọ̀ rẹ̀ àwọn àsìkò tí oòrùn bá le kankan tí ń send rays ẹni ó bá forí ko ó lè ní kánsà ara àwọn nǹkan míì tó tún máa ń fa kánsà látara sẹ́ tó ń kálukú ṣe àwọn àgbẹ̀ tó máa ń lo pesticide ní tí wọ́n fi ń pa oko oògùn pako kódà oògùn pẹ̀fán ó lè kọ́ sí kánsà tó bá pọ̀ jù tẹ́lẹ̀ ń fà sí mu. bákan náà àwọn mẹkáníìkì àwọn wẹ́dà èéfín mọ́tò kẹ́míkà mọ́tò iná tí ń jó mọ́ra àwọn iná tí ń sábẹ̀ òórùn tí ń jáde ń bẹ̀ àwọn fa kánsà environmental náà bẹ níbi tó bá ti jẹ́ environmental pollution àwọn fa kánsà radiation ó ń fà àti bẹ́ẹ̀ lọ. oríṣiríṣi ni ní ti ń jẹ́ kánsà àwọn tí ń ṣiṣẹ́ kódà àwọn tí ń jẹ́ yàdrẹ́sà àtàwọn bábà kẹ́míkà tí ń fi ń fọ irun àwọn fa kánsà àwọn míì náà bẹ tí ń jẹ́ oníṣẹ́ ọwọ́ míì tó tún lè ti bẹ̀ gbé wọn lọ àwọn celebrity ayé majority wọn mọ̀ ní kánsà kánsà ò mọ̀ olówó kò mọ̀ tálíkà kánsà ò mọ̀ pé léyìí ò ní nǹkan kan ẹjọ́ wọn fi lẹ̀ ẹni Ọlọ́run bá ti kádàrá ẹ̀ mọ̀ yóò sì mú náà ibà mọ̀ ní kọ́bọ̀ lọ ó ń tọ̀ wọ́n kàn di jalajala kó tó lọ àmọ́ tẹ̀yàn bá lówó ó lè má di jalajala àmọ́ ìnira yóò pọ̀ àwọn tí ẹ jẹ́ celebrity wọ́n ní tí ń fa tiwọn jù àìsùn gbogbo ògbà àìmọ́ wáyè láti rest ó lè fà bákan náà ní tí ń fa fún wọn ò ní stress máa ń fà àìsùn lásìkò máa ń fà mímọ suspend àti lọ rí dókítà pẹ̀lú signal kékeré ó máa ń fà àgbo tẹlomi ọmọ túmẹ̀ tí ń gbé mu ó máa ń jẹ́ kí kìnìyàn ó lékún òun àwọn lérò pàgbọ́n yẹn ó lé lọ Ọlọ́run ló máa yẹ fẹnu jáfẹsẹ̀ jáfọrùn jáfìdíjà tẹ̀ ń jẹ tó jẹ́ pé òtíṣẹ́ kánsà ni kéèyàn ọmọ lanu ní gbangba
máa pariwo àwọn tá à ń kó sọ fún ìmọ̀ nfa kánsà àtàwọn oríṣiríṣiríṣi ọlọ́run dákun mọ́ tán àdánwò sàtì àdàkùn mọ́ tán ti bànújẹ́ sílẹ̀ ògógó làtòkéde rẹ̀ ọ̀lẹ́ ni wá ìwọ lálágbára ọ̀lẹ́ ni wá ìwọ lálágbára ọ̀lẹ́ ni wá ìwọ lálágbára ọlọ́run dákun mọ́ tán àdánwò sàtì àdàkùn mọ́ tán ti bànújẹ́ sílẹ̀ ògógó làtòkéde rẹ̀ ọ̀lẹ́ ni wá ìwọ lálágbára. ìtàpẹ̀ ní kánsà ọlọ́run ló yọ bàbá Wọlé Ṣóyínká nínú ẹni ó dákú rẹ̀ tọ́lọ̀ fún ṣe ló wà bàbá ló ti wọ 90 bàbá tó ń sáyé ẹ lọ eléyìí tó burú jù nínú kánsà tí mo mú 80% ọkùnrin ó ní prostate cancer ó ló burú jù ẹ mọ iye ọkùnrin tó jẹ́ pé wọ́n gé nǹkan ọmọkùnrin ẹ̀ kú kó tó lè gbádùn kó tó lè sáyé wọn bá tọ́ bá kú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ti ń jẹ́ kánsà ó burú jọjọ lára àwọn tí kìnìún ti wá pa ẹja mẹ́nu bá díẹ̀ bẹ́ẹ̀ òun ló pa president Yar'Adua kánsà náà ni òun ló pa Gani Fáwẹ̀hìnmí kánsà náà ni òun ló pa ìyàwó Babangida Mariam Babangida kánsà náà ni bẹ́ẹ̀ Ọlánsan Kútì kánsà náà ni àtòríṣiríṣiríṣiríṣi tó ti ṣẹlẹ̀ sáwọn èèyàn láyé àbí ọlọ́pọ̀lọ́ ó là wá ní Allahumma najina ma najina wala tu'allikina ma aliki ya azizu ya gafaru ya rabbal alamin. ẹ wá dákun tá a bá sọ̀rọ̀ lọ tá a bá sọ̀rọ̀ bọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ọjọ́ wo la tó fẹ́ kẹ́kọ̀ọ́ ọjọ́ wo la tó fẹ́ kẹ́kọ̀ọ́ nínú àìsàn tí ń pa ọmọ orílẹ̀-èdè Nàìjíríà jù lásìkò yìí pàápàá jùlọ àwọn olówó là ń gbọ́ tiwọn àìmọye tálíkà tí ń kú lábẹ́lẹ́ tẹ́nìkan wò nínú àkọsílẹ̀ wọn ní gbogbo ayé àìsàn tí ń pa àwọn èèyàn nọ́mbà 2 tó pọ̀ jù kánsà ni ń pa at least èèyàn 9 million sí 10 million lọ́dọọdún èèyàn 9 million sí 10 million ní kánsà pa lọ́dọọdún pẹ̀lú oríṣiríṣi àìsàn kánsà tó káyé wọn wá ẹwà wo Nàìjíríà nínú àìsàn tó máa àwọn olówó Nàìjíríà wọn alágbára Nàìjíríà tí ń lọ sókè òkun tí ń lọ tọ́jú ju àìsàn kánsà jẹ́ kan bẹ́ẹ̀ renal failure jẹ́ kan bẹ́ẹ̀ àìsàn heart àìsàn ọkàn ó jẹ́ kan níbẹ̀ nínú nǹkan tí ń lọ tọ́jú wọn wá ní owó tí Nàìjíríà ná lókè òkun láti lọ tọ́jú àwọn àìsàn yìí lọ́dọọdún ó lé ní $1 billion ẹ̀yin olóṣèlú ẹ̀ ní tìjú wàláhí nínú ẹni tí inú aládánwò ní majority àwọn tí wọ́n ti ṣèjọba kọjá Nàìjíríà tẹ́nì kò tiẹ̀ rò pé nǹkan báyìí tiẹ̀ dé ibo ni wọ́n gbé wọn lọ abẹ́rẹ́ tìjú odidi president Yar'Adua ó kú sí Saudi Buhari náà fẹ́ kú sí London tán kẹ́ẹ̀tì ẹ̀wá dídú mẹ́ríkà nìkan kọ́ ọsibítù ẹ̀yọ̀ kan ìbá ṣe ti ọkàn ìbá ṣe ti heart ìbá ṣe ti kidney ṣé dandan ní kẹ́yìn máa kówó lọ òkè òkun ni wọ́n ṣépè fún Nàìjíríà pé kí wọ́n máa kówó sọ́dọ̀ tí náà àwọn orílẹ̀-èdè tí wọ́n lajú láyé challenges tó bá dé bá wọn convert wọ́n máa sọ́dọ̀ ire ni o gbogbo orílẹ̀-èdè tó lajú láyé ẹ̀wọ̀n lárúbáwá challenge wọn làpáta nínú ìlú tí ò sí odò ẹyọ kan kò sí not even a single river Saudi Arabia kò sí odò àpáta ní gbogbo ẹ̀ wọ́n convert àpáta tó jẹ́nira ó ti rọrùn wọ́n drill ẹ̀ wọ́n yọ express ibẹ̀ wọ́n drill ẹ̀ wọ́n yọlé wọ́n drill ẹ̀ wọ́n yọ ibi security wọ́n yọ bọ́ǹkà ńlọrọ̀ Iran lọ́wọ́ dòní àárọ̀ ìlórí ìjà tí bá Amẹ́ríkà jà àwọn àpáta yẹn níran lọ́wọ́ nítorí ọ̀sẹ̀ sọ́dọ̀ wọn convert ẹ̀ wọ́n sọ ọ́ di rọrùn àwọn ìlú tí òkun dà wọ́n láàmú wọ́n fìlì òkun fìlì wọ́n convert ẹ̀ wọ́n sọ dowó mọ́ra wọn lọ́wọ́ ẹ lọ wò káwá padà sórí medical ẹ lọ wo Germany lẹ́nu ẹ lọ wo India lẹ́nu India rí pé multiple population táwọn ní massive population táwọn ní òun ló ń kọ́ sí high rate of heart disease àìsàn ọkàn ó ń dà wọ́n láàmú wọ́n dẹ̀ tó ń rojú lò lọ́dọ̀ alẹ́ India ọmọ sáfún wọ́n máa kó owó jáde fún research oríṣiríṣi ìyàwó gbọ́dọ̀ ṣẹ́gun kìíní wọ́n wá ṣẹ́gun ẹ̀tàn ní àìsàn kìíní gbogbo àwọn àìsàn ìwádìí jẹ́ tọ́jú lówó kékeré wọ́n tọ́jú ẹ̀ lọ́fẹ̀ẹ́ fáwọn ọmọ ìlú wọn owó tí ẹ̀ náà ti fi ṣe bó ṣe pọ̀ tó gbogbo àgbáyé ní sanwó yẹn fún wọn lé torí pé àwọn làkọ́kọ́ àwọn tí wọ́n dojú kọ challenge yẹn wọ́n dẹ̀ rí pé àwọn fẹ́ yẹn lílẹ̀ ẹ lọ wo Germany tuberculosis ní ìdààmú láàmú nígbà kan kí ló fà á industrial growth àwọn industry ńláńlá tó ń lo chemical oríṣiríṣi àtẹ̀fín tí ń jáde ní tuberculosis àrùn jẹjẹrẹ ọkàn àwọn gògóńgò ńlọba bẹ̀rẹ̀ sí mú wọn ikú àwùyáwòrè lójú títì wọ́n fèsì challenge yẹn ni pé àwọn eléyìí olùkọ́ ní ó lè àkókò níbi kò dẹ̀ di progress àwọn lọ́wọ́ wọ́n fèsì ẹ̀ wọ́n mú ìní ẹ̀ wọ́n gẹ̀ẹ́tì ògùn ẹ̀ wọ́n dá hospital rẹ̀ sílẹ̀ ó di tí gbogbo ayé ń kówó lọ sọ́dọ̀ wọn ẹ lọ wo Amẹ́ríkà ẹ wo àwọn infection ńláńlá infectious disease tó ṣẹlẹ̀ nílùú wọn sá fún wọn dúró tì ní inú tí gbogbo ayé wà ń kówó lọ́dún wọn lọ́wọ́ ògùn nísìn ẹ lọ wo Israel kí ló ṣe wọn cancer ni látara cancer Israel make billions of dollars every year nígbà tó kọlù wọn látara àwọn kẹ́míkà tí wọ́n fi ń dáko kẹ́míkà tí wọ́n fi ń pò kọ́ ogun pọ̀ majority wọn ni kí ni cancer wọn lọ́tún lọ́sì wọ́n wá ṣe research wọn kówó jáde wọ́n máa fẹ̀yìn rẹ̀ lélẹ̀ lọ́wọ́ àdín tí gbogbo èèyàn ń sá lọ ẹgbẹ́ bá ti ní cancer bí ẹ ṣe lọ India ni wọ́n lọ sí Israel ọmọ Nàìjíríà kí lẹ́yìn fowó tí ń ṣe gbogbo àdánwò tó bá dé báwọn olórí àfikàn bá tẹ́ bá sá lọ sẹ́yìn òdì àfikàn bá sá lọ sí lókè ibẹ̀ ni wọ́n ti lọ wọ́ owó tó yẹ ẹlòmíì ẹyọ kẹyìn pé ó lọ ná owó láti tọ́jú àìsàn owó tó ti tó establish odidi hospital tí gbogbo ayé ọmọ kó wá bẹ̀ nítorí wá burú ju ẹ̀yin òpònú olóṣèlú yìí nítorí burú nínú wàyí ni pé kò wá sórílẹ̀-èdè tẹ lọ láyé tẹ wá ìwòsàn lọ ọmọ Nàìjíríà náà dókítà tẹ tó pàdé lọ ọmọ Nàìjíríà làwọn nọ́ọ̀sì tẹ pàdé lọ ẹ fara ni wọn ẹ kówó wọn náà ibi wọn sá lọ náà lẹ tó kówó lọ bá wọn owó tẹ jí kó àwọn náà lẹ padà lọ dá padà fún àìmọye hospital ńlá lágbàáyé tó jẹ́ pọmọ Nàìjíríà lónìí ẹ̀yin tẹ́ ń bẹ láyé ẹ̀yà ronú tubu yabuna Ádámù adàlíyàwó fi máa le ìsìtẹ́gì fìrí láàyè nàlẹ́ káfíra lọ ìsìtẹ́gì fìrí lọ́ọ̀yìn nàlẹ́ káfíra lọ. tubu yabuna Ádámù ẹ lọ ronú ẹ̀yin olórí wa san ògógó ni wọ́n sọ pé wọ́n fẹ́ gbé lọ sí Israel wọ́n fẹ́ gbé lọ sí India kẹ́tọ́rí pé ó week ẹ̀ tirẹ̀ gbé láti travel kí ló burú kí Nàìjíríà ó tiẹ̀ lẹ́yọ̀ kan nínú tí ń ṣe wájú lórílẹ̀‐èdè Nàìjíríà tubu yabuna Ádámù àtàlíyàwó fi máa le ààrẹ orílẹ̀-èdè tí nǹkan kan bá ṣe ó ti ìlú èbó gbogbo ẹ̀yin gómìnà ó ti ìlú èbó gbogbo ẹ̀yin mínísítà gbogbo ẹ̀yin sẹ́nẹ̀tì gbogbo ẹ̀yin rẹ́pù ó ti ìlú èbó ẹ̀fọ́nú fọ́ra ni àṣì ayéwọ̀ ẹ̀yin olórí la sì yàn kí ló dé tẹ̀ tiẹ̀ ní fọ́sáìtì kẹ́nìkan tiẹ̀ kọ́ hospital ńlá kan mo gbọ́ pé wọ́n kọ́ hospital kan lọ́wọ́ nílùú Àbújá àmọ́ mi ò rò pé ìjọba lónìí gẹ́gẹ́ bí nǹkan tí mo Google tí mo kà nípa ẹ̀ wọ́n pè ní African Medical Center of Excellence CAMCE l'Abuja cardiovascular disease ọ̀kan nínú àwọn àìsàn tó burú yìí ni wọ́n kọ́ sí ó ṣeé ṣe kó jẹ́ pàrọ̀ China náà tó wá kọ́ yẹn tiwa ní Nàìjíríà ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ọjọ́ wo la tó fẹ́ ronú kò sí ìdí náà tiẹ̀ tí ń stable bọ̀ díẹ̀díẹ̀ adúpẹ́ fọlọ́run kò sómi security ti ń balance bọ̀ díẹ̀díẹ̀ adúpẹ́ fọlọ́run gbogbo owó tẹ kójọ ẹ fi ṣe nǹkan rẹ̀ owó tẹ kójọ táwọn orílẹ̀-èdè àgbáyé àwọn orílẹ̀-èdè mi ọ̀padà ló ń bẹ̀ bá kú ebe nìkan ló jábọ́ nínú plane l'Amẹ́ríkà nínú àwọn olówó yín náà ni bó ṣe lówó tó kú s'Amẹ́ríkà gbogbo tó ní l'Amẹ́ríkà tálókù tí ó claim ẹ̀ tubu yabuna Ádámù àtàlíyàwó fi máa le ìsìtẹ́gì fìrí lọ àyín nàlẹ́ká fìrà lọ ìsìtẹ́gì fìrí lọ àyín ẹnìkan lọ bá nábì
ó lóun dèrà kún ní òun mẹ́ta kí ni kò wọ́n ṣe ṣé kò wọ́n fọlọ́n sọ ni àbí kò wọ́n jù tó lóun fẹ́ kírun Ànábì náà kílẹ̀ ha dán mọ́ta wá kan kọ́kọ́ lọ dì mọ́lẹ̀ kọ́ wá ṣẹ̀ṣẹ̀ fọlọ́n sọ ètò mi pé prevention is better than cure lára nǹkan prevention tó wà fún cancer cancer kọjá àwọn òun lówó òun lóògùn òun gbọ́n òun lè játárẹ́ ọkọjá ọ̀rọ̀ cancer àfẹ́ni Ọlọ́run bá là lóko wàláyé àfẹ́ni Ọlọ́run bá là lọ́rọ̀ cancer àìmọye èèyàn tó ní lára ń sìn tí ó mọ̀ pé òun ni àìmọye èèyàn táwọn àwọn àfáà mùsùlùmí tí wọ́n ń tàn jẹ tí wọ́n lọ́fà ni wọ́n ta lọ́fà ni àwọn àlìjànnú ni àìmọye èèyàn táwọn olórí ẹlẹ́sìn Christianity tí wọ́n tàn jẹ tí wọ́n sọ pé Jésù ní ń bàjá wọ́n sọ pé wọ́n ta lọ́fà ni wọ́n máa gbé bọ̀ wọ́n máa pariwo yàn kan lé lórí tẹ̀mí ẹ̀yẹ bọ̀ àìmọye èèyàn tí wọ́n rúbọ ẹyẹlé tán lé ẹlẹ́yẹlé tí wọ́n rúbọ whereas cancer ní í ṣe àmọ́ prevention is better than cure lára nǹkan tá a lè lò tí gbogbo àwọn àjọ àgbáyé tí wọ́n gbà pé bẹ́ẹ̀ ni tí Ànábì ti tọ́ka fáwa close to 1,500 years ago Ànábì ní Ọlọ́run fi ìwòsàn 99% àìsàn síbẹ̀ àyàfi ikú nìkan lára ẹ̀ ó ní abatu sauda tí wọ́n bá lè máa jẹ bíi méjì mẹ́ta abatu sauda lójúmọ́ wọ́n ní ó ṣe é ṣe kọ́nà wọn lò ń sábàbí kọ́nà garlic mo ti rí medical video kan rí tí wọ́n yọ òróró cancer kúrò lára ẹnìkan bí òróró ní kíní yẹn rí ọ wá ń ṣe lólólóló bí ọ̀rá ẹran wọ́n wá mú garlic wọ́n sọmọ bí wọ́n ṣe ń sọmọ ní kíní yẹn sọ́dà ní sọ́pọ̀ kò fẹ́ dúró bí garlic wà ìyẹn proof pé garlic wà nǹkan tó lè prevent cancer téèyàn bá jẹ níwọ̀n tó mọ̀ sí tó bá tó jẹ́ jù ó lè pa kíndìnrín rẹ̀ òun tó ń tọ́ka dáwò mí nìyẹn lára nǹkan tó máa ń lò ewé guava tí wọ́n bá fi sí agbo ewé guava turmeric kódà oyin olive oil gbogbo ẹ̀ wọ́n lè wọ́n prevent nínú táwọn oníṣáyẹ̀nsì ayé tó wádìí ni pé àwẹ̀ gbígbà ó máa ń prevent cancer tí ẹ bá lè mọ̀ gbàwẹ̀ dáadáa torí àwọn cells tí kìíní yẹn tó fẹ́ overgrow àwẹ̀ máa ń jẹ́ kó ó máa ń fà á wálẹ̀ gbogbo nǹkan tó fẹ́ máa fún àwọn cells yẹn lóúnjẹ tí ó fún wọn tóbi kò ní ráyè tóbi títí tí immune ẹni yóò fi strong enough láti fight ẹ̀ àwẹ̀ wà nínú nǹkan tí wọ́n fi fight cancer ẹ wá rí nípa rí eléyìí tá a wí ló ṣẹlẹ̀ yìí mo wá gbé ọ̀rọ̀ mi mo gbé sórí ẹni tó fẹ́ ṣe gómìnà nípínlẹ̀ Ògùn state ìyẹn bàbá wa Yayi Senator Yayi Ọlọ́run gbé ògògó wá bá yẹn sì ṣàánú ẹ̀ Senator Yayi wàhálà nú Ọlọ́run Senator Yayi wàá wọlé ìbò Senator Yayi Ọlọ́run gbé ga dúbò sẹ́lẹ̀rò lọ tó rà gbúrò pé bó ṣe é ṣe fún gbogbo ayé nìyẹn Senator Yayi ìwọ mẹ́rin kẹ́pẹ́ mùsùlùmí lélẹ̀ kírísítẹ́nì lélẹ̀ kì í ṣe pé nítorí pé gbogbo jẹ́ celebrity wọ́n láì mọye èèyàn ló ti ṣàánú lábẹ́lẹ̀ nítorí wọn náà Ọlọ́run fi lé ẹ lọ́wọ́ àmì ẹwà dákùnrin tó bá dépò gómìnà tán àwọn òsì iyèméjì irú àwọn ògógó yọ Ọlọ́run ló ń sábà bire tó tiẹ̀ fi dépò tó bá dépò tán wọ́n jẹ́ pé Ògùn state ní gbogbo àgbáyé ọmọ kó wà ní ẹ̀kọ́ hospital ẹ̀yọ̀kan ẹ̀kọ́ hospital kan tó challenge gbogbo ayé ó yà àwọn ọmọ Nàìjíríà tí wọ́n máa jẹ́ medical doctor máa pé gan ẹ pé wọ́n try word ẹni ká máa bọ̀ èló ni wọ́n fẹ́ gbà èló ni wọ́n san fún Ọlọ́run tẹ́yìn náà ò lè san ẹni ká máa bọ̀ ká wá bẹ̀rẹ̀ research oríṣiríṣi ká wá bẹ̀rẹ̀ research tó bá jẹ́ pé Nàìjíríà láti kọ́kọ́ rókun rẹ̀ tí ò ní sí chemotherapy ń bẹ̀ mọ́ ẹ̀kọ́ wọn jọ owó tẹ́ ẹ bá ná gbogbo àgbáyé ọ̀sán tàbí bílíọ̀nù ẹ̀ yóò wá nínú àkọsílẹ̀ pé ẹ̀yin lẹ́sìn nǹkan báyìí nínú ayé lásìkò táwọn gómìnà sí competition wọ́n ra lé wọ́n rọkọ̀ wọ́n ra gbá wọ́n ra wo ẹ̀yẹ́ fi bí tí wọ́n tẹ́ bá ti dépò ẹ bẹ̀rẹ̀ hospital láti òsì wẹ̀ ẹ tara ayé láyà Ọlọ́run dẹ̀ fún yín ṣe lálùbáríkà Al-Qur'an Ọlọ́run àbí Ọlọ́run fún Senator Yayi